onílù tí gùn bá ka olówó wọn ní gorí awọ jogun omi jogun òsìmí ìwọ nìkan kọkùnrin o Sulaimana ọmọ jogun omi Sulaimana ọmọ Kúlẹ́ndé ṣójíire. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Aláàjì ẹ kú oríire òní o. Ẹ ṣọdún èyí ẹ ṣe tẹ̀mí ìtòwó tọmọ. Ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún bá ti dé. Ọdún òní mọ̀mọ́dé ọdún rẹ̀ dé ọdún ayọ̀ ọdún rẹ̀. Onílù ni bàbá tó bí yín lọ́mọ. Ìlú ọ̀tẹ́rì ẹ̀ ní tẹ́ lágbára Elédùmarè ọba. Ẹ̀yin ò gbọ́ súrà tí wọ́n torí tẹ̀yìn sọ̀ kalẹ̀ ni wọ́n ní náà tẹ́ná gbogbo èèyàn tó wọ́n fẹ́ràn Aláàjì kó bá mi nàka sí kí wọ́n ṣe náà tẹ́ná ẹyọ̀kan ẹlẹ́rìí ni kẹ́ ẹ ṣe fún wọn gbogbo èèyàn tó ní kí ànábì wa Muhammadu gbogbo èèyàn tó ní kí àbíbù ńlá kó mọ̀ lẹ́ni gbogbo wọn ni ò lẹ́ni gbogbo èèyàn tó ní kí ni mọ́tò ńlá kó má lẹ́yìn gbogbo wọn ni ò lẹ́yìn àwọn ọ̀tá yín ni ò ní lẹ́yìn
A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Inna atainaka al-kawthara fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. Amin.